abiyamọ àsán ìwà abiyamọ àsán òdodo lágbára olúwa àwa ń ròyìn fọmọ onílé àwa ń ròyìn. A bí akíkanjú obìnrin kan lọ́dún 1582 sínú ìdílé tá a ti ń jọba ní ìlú Ndongo lórílẹ̀‐èdè Angola ní gúúsù ilẹ̀ adúláwọ̀. Orúkọ ọmọbìnrin náà ni Ayaba Njiga, jagunjagun sì ni pẹ̀lú. Ìlú Ndongo rí wàhálà àti ìdààmú púpọ̀ gidigidi lọ́wọ́ àwọn ará Portugal nípa kákónilẹ́rù ká sì tún dání ní ṣìbáṣìbò lọ́dún 1575 títí di ọdún 1590. Kódà 50,000 ọmọ ìlú Ndongo wọ́n ti kó lẹ́rú lọ sí ilẹ̀ Brazil. Bàbá Ayaba Njiga kú lọ́dún 1617. Gbọ́nmi sí omi ò tó sì ṣẹlẹ̀ látàrí wípé ta ni yóò jọba láàrin àwọn ọmọ ọba. Láì fọ̀rọ̀gùn, Mbade ọmọkùnrin tí ó sì jẹ́ ẹ̀gbọ́n Njiga ládé tọ́ sí, ó sì jọba lẹ́yìn bàbá wọn. Mbade jẹ́ aládàánìkànjẹ, kẹ́nimánì àti ìkà ènìyàn, nítorí pé kété tó jọba tán ló bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn tó rò wípé wọ́n lè dé ipò yìí lẹ́yìn òun, nítorí ó fẹ́ kí ó jẹ́ wípé àwọn ọmọ òun ni wọn yóò máa jọba lọ. Mbade pànìyàn títí ó sì pa ọmọ kan ṣoṣo tí Ayaba Njiga àbúrò rẹ̀ bí. Síbẹ̀ Njiga na pápá bora, ó sì sá lọ sọ́dọ̀ àwọn Mbagala tí wọ́n jẹ́ jagunjagun kìkì ọkùnrin. Níbẹ̀ ló ti ṣíwájú ogun gbẹ̀rẹ́là tí wọ́n kojú àwọn Portugal láì gbàgbé ilé rárá. Ó sì pinnu láti padà sí Ndongo kó n sì dórí àléfà bàbá òun. Lọ́dún 1622, Mbade ránṣẹ́ sí kí ó lọ ṣe àpérò ìfọ̀kànbalẹ̀ àti ìrẹ́pọ̀ ọ̀tun pẹ̀lú àwọn ará Portugal. Ayaba Njiga ti mọ̀ wípé gómìnà Portugal yóò fẹ́ tàbùkù òun àti dá yẹ̀yẹ́ òun sílẹ̀ láti pàṣẹ kí òun jókòó sórí ilẹ̀ẹ́lẹ̀ lásán gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú ọmọ adúláwọ̀ tí òun jẹ́. Lọ́gán ni Ayaba Njiga ṣẹ́wọ́ sí ọmọ ọ̀dọ̀ gómìnà kan níbẹ̀. Ó ní kó kúnlẹ̀ kó dọwọ́ ẹ̀ méjèèjì délẹ̀. Bẹ́ẹ̀ ni Njiga sì jókòó lé lẹ́yìn bí àga títí tí àpérò náà fi parí. Mbade ẹ̀gbọ́n aya Njiga filẹ̀ ṣaṣọbora bí aṣọ ni Njiga bá bọ́ sórí àléfà bàbá rẹ̀ lóbìnrin. Ó sì yí orúkọ padà ló bá ń jẹ́ Ayaba Ngola Kuluanje. Akọnibìnrin yìí bá ìjọba Portugal fa sùrùtù àti ìjàngbọ̀n tó ju ẹ̀mí wọn lọ ní kété tó dórí ipò bàbá rẹ̀. Ó sì pàṣẹ fún gbogbo ọmọkùnrin Ngola tí wọ́n san ogun dáadáa wípé kí wọ́n dúró gidigidi gẹ́gẹ́ bí ọmọ ogun, kí àwọn Portugal má ṣe gba owó ìsákọ́lẹ̀ lọ́wọ́ àwọn mọ́. Báyìí ni gómìnà Portugal bá kojú ìjà sí Ayaba Ngola wípé ṣé bí ọmọbìnrin lásánlàsàn ló jẹ́ àti pé kò tọ́ sí rárá láti gorí àléfà bàbá rẹ̀. Báyìí ni Ayaba Ngola tó na pápá bora lọ sí ìlú mìíràn. Ní ìlú tí Ayaba Njiga sá lọ ni wọ́n ti ń pè ní Ngola Njinga Ngombe Enga. Lọ́dún 1631, Ayaba Njiga ṣígun bí ti ṣe, ó sì gba ìlú Matamba pátápátá lọ́mọ ọdún 49. Ó tún tẹ́wọ́ gba àwọn ẹrú tí wọ́n jàjàbọ́ nínú oko ẹrú, ó kó wọn mọ́ra, ó sì sọ wọ́n dẹni dènìyàn láwùjọ ẹ̀dá. Ó mà ṣe o, láì fẹ̀dọ̀ lórí òróǹro, ìjọba Portugal rí ìjákulẹ̀ ńlá tí kò ṣẹlẹ̀ rí láàrin ọdún 1630 sí ọdún 1633 lórí ìdààmú, ìjà àti sùrùtù tí akọnibìnrin Ayaba Njiga ń gbé kojú wọn. Báyìí ni ìṣòwò àǹtanilẹ́rú dínkù pátápátá láti 13,000 sí 100 nítorí ìgbésẹ̀ akin Ayaba Njiga yìí. Ní ìgbà tó yá, Ayaba Njiga bá ń ṣe bí ọkùnrin, ó ń wọṣọ ọkùnrin, gbogbo àwọn ọmọ ogun rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin ń wọṣọ obìnrin. Ṣùgbọ́n èyíkéyìí nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin tó bá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin ló ń fi ikú ṣe ìfàjẹ. Lọ́mọ 80 ọdún lẹ́nìkan tó ti rí i lójú ogun rí bá sọ wípé kó dákun wá ṣe bí ológun. Ayaba Njiga dáhùn ó ní, ẹ yọ̀ǹda mi, ẹ̀yin náà mọ̀ wípé ní ìgbà tí mo wà léwe ẹ̀rù kì í bà mí láti kojú jagunjagun ọkùnrin 25 láì fòyà, láì bẹ̀rù, láì ṣojo, láì ṣòjòjò. Ṣùgbọ́n àgbà ti dé. Ayaba Njiga ti ìlú Angola, aláṣẹ ohun èlò ogun àtolórí ogun, gbé ìgbésí ayé akọni, akíkanjú àti jagunjagun láì ní ọkọ. Ó sì kú lọ́dún 1663 lẹ́ni ọdún 81. Aṣíwájú rere tó lànà ìgbéga àyẹ́sí nínú ìjọba ìlú fáwọn obìnrin láti jẹ́ olórí nínú ìlú Ndongo Matamba. Àní nínú 100 ọdún ó lé 4 tí akọnibìnrin yìí ti jáde láyé, àwọn obìnrin ti jẹ olórí ìjọba ìlú yìí fún 100 ọdún gbáko. Ọkùnrin òkọ̀wé kan kọ báyìí sínú ìwé rẹ̀ nípa Ayaba Njiga wípé
Orórì Njiga ní ilẹ̀ Angola kò ní òdòdó lórí, bẹ́ẹ̀ ni kò ní ibojì, a ò sì kọ àkọlé kankan lé e.